Ganiu Ayinde orúkọ ti tèmi ni Ganiu Ayinde ọmọ Yorùbá táwọn èèyàn mọ̀ sí Koko Zaria Zagaza tòmọ̀ràn náà ni bẹ́ẹ̀ ni èèyàn máa wọrí ẹ̀rọ kò nídìí rẹ́ẹ̀dì pọ̀ jù ọ̀nkù mi ni wọ́n àbúrò dáàdì mi ni wọ́n. Ọ̀rọ̀ pọ̀ nínú yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ẹ bá wo àwọn olórin àtijọ́ ó yàtọ̀ sáwọn olórin ìsìn díẹ̀díẹ̀ inú wọn ló ń kọrin ọlọ́gbọ́n díẹ̀díẹ̀ ló ń kọrin ọlọ́gbọ́n wọ́n ti sọ di fújì wọ́n ti sọ di ṣàjẹ́ tẹ bá fẹ́ omi dárúkọ àmọ́ àwọn tó ń borin fújì muslim jẹ́ pọ̀ jù àwọn tó ń túnṣe lọ wọ́n fẹ́ kàn ra wọn gbogbo wọn tí yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń ṣe tẹ bá rí jó wọn kò yàtọ̀ sí jó hip hop kò yàtọ̀ sí jó fújì so àwọn tó ti lọ náà kọrin muslim rẹpẹtẹ wọ́n sì wà nù wọn náà o irú àwọn ọ̀gá wọn ru Wasiu Sodiq olórin muslim tẹ́lẹ̀ náà mọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ náà bẹ́ẹ̀ náà àwọn obìnrin mi ó wà nù ọkùnrin náà tó ṣe dáadáa irú ọmọ Saoti yẹ tẹ́ bá wo orí ẹ̀ orí ọlọ́gbọ́n ni so pẹ̀ náà àbáwọn tó bàjẹ́ ló pọ̀ jù. ìmọ̀ràn mi ni pé wọ́n ní gbogbo àwọn olórí ẹ̀sìn àwọn ẹ̀sìn muslim wọ́n pè wọ́n kọ́ wọ́n ba ẹ̀sìn wa jẹ́ fún wa táwọn bá wọn fẹ́ kọ́ hip hop kan lọ hip hop. Ìkan tí mo nífẹ̀ẹ́ sí ni mo nífẹ̀ẹ́ sí gan-an tó mo dandan rí mi èmi dẹ̀ mo ń fowó mi ṣe bẹ́ẹ̀ ni wọ́n pè mí sí mo ń lọ ọ̀kan mo bóyá ìjọba rí mo ṣe fúlẹ̀ owó mi mo fi ṣe. ẹ̀rọ rere wo nǹkan náà ṣàánú wa ni o. a kàn fi ń gbé wọn ga ni a fi ń gbé wọn ó lè pé tí wọn fi support tí wọn máa fi dè èèyàn láyé wọn nìyẹn so àwọn ọmọbìnrin kan táwọn ṣe tọ́lọ̀ fi nífẹ̀ẹ́ wa so kọ́ni so bóyá rí nìyẹn mo nífẹ̀ẹ́ sí ni mo rí pé mo rérè kankan bẹ̀ mo kàn ní kan tí mo nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ẹ ṣe bó ṣe.